you doing? How is my Finish your no, don't show. Yo, Purple, I need a chew pill. I'm having a zimmer. I need a chew pill. Kí ló mi ò gbọ́n tó ń sọ. Kí ló fẹ́? As in, you'll be occupied. I need a chew pill for eczema. I'm having eczema. Chew pill. Nánú ni dààmú rẹ o. Hey, that's it. Nur. I need the Nur. Kí ni jẹ́ Nuru? Nuru kọ́, Sàkẹ́lẹ́ ni. Àní náà ni Nuru. Nánú ni dààmú rẹ, kì í ṣe Nuru. Man. Sórí ìfarabalẹ̀, sórí wà gbádùn àmọ́ máa ná ẹni 5,000. Tó bá rí 5,000 ti parí. Yóò bí mumu. Ó dùn àní ẹ. Sherry. Ó dùn àní ẹ. Ilé smoke Igbo. Ọmọ Yorùbá ni. Even kódà Wuraola lórúkọ mi. Ẹ jẹ́ kí n fún yín. Ó dùn àní aṣọ fẹ́ gbá mi ni. Sórí wo bí. Tó rẹ̀ ọba pé 5,000, ó lè gbé àgbọmọ kankan kún bí ó lè gbogbo tó máa tọ́jú ẹ̀ fún mi. Kí ló pẹ̀ náà? Èló lọ́lọ́ fẹ́ mu wa? Jẹ́ kí n fún yín 1-2. Ọmọ yín náà ò jẹ́. Kò sí ti ń jọ 5,000 lówó ẹ̀. Sórí tó bá yẹ pé o bá mú owó wá, ó kápá ẹ̀. Àgbọmọ pa, ó kápá ẹ̀ wà lọ. Tí o bá ti ṣówó, owó ló kápá ẹ̀ tí o bá ti ṣówó kọ̀ọ̀kan kankan. Ó tètè. Ní kíni? Tí o bá ti pé 5,000 kò sọ̀rọ̀. Sórí lẹ́yìn èyí tó ṣe yìí, lẹ́yìn tó tọ́ra wọlé yìí, tí n bá gba 5,000 lọ́wọ́ rẹ, pé mi lọ máa lè. Máa gba 5,000 lọ́wọ́ rẹ kí n tó fún ẹ lóògùn. Bàbá ní sùúrù, ṣé gbogbo èyí tí wọ́n gbé wọlé yẹn? Ta ló fẹ́ máa lò fún? Ọmọ yín náà ò jẹ́. Yóò ń ṣọmọ mi, ọ̀fẹ́ gbá mi ni. Orí bẹ́ẹ̀. Ṣé rí ẹ̀wọ̀n yín náà mọ̀ pé mo pẹ́ lókè. Ta ló sọ fúngbà tó fi lọ bẹ̀? Ṣé mo mọ ẹ̀rí ni? Yóò bí mumu. Láyé má bá mi sọ̀rọ̀ ẹ̀ láyé. Sórí tí ò bá pé 5,000, mi ò lè fẹ́ lóògùn. Ó tó orí mi lè rí ẹ̀, ó tún gbé lẹ́yìn 1-2 kọ̀, 1-7 ni. You fuck up, man. You be fuck up, man. Máa sọ lọ. You know be nigga. I'm a nigga. Wọ́n náà lúgú. Fuck up, you nigga. Wọ́n náà lúgú. Just nigga. Lúgú ni wọ́n náà lúgú. Eré pẹ́ ló ń ṣẹ́ ní mi mọ̀.